ọkọ tíṣà yẹn ti sọ̀rọ̀ ọkọ tíṣà ti sọ̀rọ̀ tíṣà wo ni nínú àwọn tíṣà tí àwọn ajínigbé tí wọ́n gbé ní Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké àwọn ọmọ iléèwé tíṣà tí àwọn ajínigbé ní kó máa bá ìjọba sọ̀rọ̀ ọkọ ẹ̀ ti sọ̀rọ̀ ọkọ ẹ̀ lẹ́ ń wò yìí o tíṣà yẹn náà lẹ́ ń wo àwòrán yìí so kí lohun tó sọ ó sọ̀rọ̀ níta gbangba ní ojútáyé níwájú gómìnà Seyi Makinde kí lohun tó sọ ẹ máa gbọ́ nínú fídíò yìí kí ni gómìnà fi dá lóhùn gómìnà Seyi Makinde kí ló fi dá lóhùn ẹ máa gbọ́ nínú fídíò yìí náà bákan náà ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ káwọn ènìyàn rí fídíò yìí ẹ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń lọ ẹ jọ̀ọ́ a ò ní dààmú à ní rí wàhálà àti ìdààmú ò ní dé bá wa bí a ṣe ń share ẹ ṣé yóò dára fún wa. bákan náà gbogbo olólùfẹ́ ìkànnì OnlyJesus TV mo kí wa o a rí ọwọ́ ìfẹ́ tẹ́ ẹ nà sí wa o ẹ̀bẹ̀ ṣe bá wa ń wo gbogbo àwọn fídíò tí à ń gbé wá ẹ ṣé o àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere ọ̀sẹ̀ tuntun tá a wà yìí tá a wọ̀ yìí yóò dára fún wa yóò san wa o lórúkọ Jésù àmàràánú gbà o ó yá ẹ jẹ́ ká gbọ́. èmi ni ọkọ principal community high school àrò ẹ̀sẹ̀lẹ̀ èyí tí àwọn agbẹnipamọ́ gbé. èmi ni ọkọ principal community high school àrò ẹ̀sẹ̀lẹ̀ èyí tí àwọn agbẹnipamọ́ gbé sí àkàtà wọn. gómìnà wa a dúpẹ́ lọ́wọ́ yín kò sí bí a ṣe lè dúpẹ́ tó lè tó nítorí pé a mọ àwọn akitiyan tí ẹ ti ṣe látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ ṣàlejò wa èmi ni dean renewable natural resources ní Ìṣẹ́yìn a sì mọ ribiribi tí ẹ ṣe fún wa. tí mo tún fẹ́ sọ ni pé ẹ ní sàṣetì lórí ọ̀rọ̀ yìí kò sí ní sú yín kò ní rẹ̀ yín gbogbo àwọn èèyàn wa tó wà ní àkàtà àwọn èèyàn wọ̀nyí ẹ dákun à ń bẹ̀ yẹn má jẹ́ kó rẹ̀ yín sà àtọmọdé àtàgbà wọn ìyàwó mi ni wọ́n ń lò láti fi ṣe fídíò tí wọ́n ń pín káàkiri it's very disheartening and depressing. mi ò ní sọ jù báyìí lọ sà mo mọ̀ pé ẹnì ṣe ẹ kájú ẹ sì jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ń gómìnà ẹ ṣe. wọ́n pe Fúnmiláyọ̀ Òjó bàbá yìí lọ jókòó. orí kìíní yìí tẹ bá rántí ńgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣó yìí mo sọ wípé níjọ́ tí gọ́vnà Ṣèyí Mákindé tó ń make speech mo ní I could feel the sober reflection and the empathy nínú wọn so tẹ bá dẹ̀ wá rí irú ṣó yìí sìn ẹ rí pé nǹkan tí máa yìí sọ professor yẹn òun ni ọkọ spokesperson tí àwọn bandit yẹn lò as spokesperson yẹn woman yẹn professor yìí nǹkan tó sọ ó concretize ó dẹ̀ establish wípé governor Ṣèyí Mákindé wọ́n ṣe follow up pẹ̀lú àwọn victim yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ pé government lè má jẹ́ ká mọ̀ bọ̀ nǹkan tí mò ń béèrè tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ òun ni reassurance and empathy. Ṣẹ́rí hug tí wọ́n fún máa yẹn that hug will go a long way. Ẹ má dẹ̀ gbàgbé pé àwọn other victims because àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí tí family wọn wà nùgbò yẹn àwọn gangan ni mo fi pé wọ́n jẹ́ victim àwọn gangan ni wọ́n need support ju àwọn tó wà nínú igbó lọ. Àwọn tó wà nínú igbó a lè establish nǹkan tó ń ṣẹlẹ̀
wọ́n lè má brutalize wọn yàtọ̀ sí tí wọ́n ti ṣe lẹ́yìn wọ́n sì lè má fọwọ́ kàn wọ́n pé wọ́n máa guide wọn tó rọ́mọdé wà lára wọn, but we cannot establish that. So ó máa jẹ́ kí àwọn tó wà nílé gan kó jẹ́ pé mental health wọn wàhálà ni kò wà settled. But ẹ kò rò bí àwọn tó wà ń ta better nígbà míì àwọn tó wà ń ta yìí gan àwọn yẹn gan worse kí àwọn tó wà under bandits lọ. So àwọn yẹn need more support, wọ́n need the mental support. So irú bí Governor Seyi Makinde ṣe hug máa yẹ ó kẹwo bó ṣe bú sẹ́kún géńdé ọkùnrin kẹ́tí wọn mọ nǹkan tó máa go through. Ṣé rí hug yẹn will go a long way. Wọ́n ṣe pé wọ́n wá síbí báyìí ìtàn wọ́n máa fi pé they are not alone. So I'm using this opportunity because government cannot do it alone. I'm using this medium to call on non-governmental organizations, women ministry, charity organizations, therapists. I'm using this medium to call on you. Please support these people. Reach out to them. Send them invite. Let them come and have lunch with you. Send them invite. Call them. Reach out to them. Invite them. Not so that they will feel they are not alone. One need the support. One need the mental support. This is the time to rally round. Nítorí pé àwọn gangan wọ́n tó ìbá ṣọ́ra gan àwọn gangan easy láti pass out ju àwọn tó wà lọ́ndà bandit lọ. Tí àwọn bandit fẹ́ gba ransom so wọ́n lè máa take care yàtọ̀ sí iye tán lò yẹn máa teacher yẹn àwọn tó kù wọ́n lè máa hold on to them pé kí nǹkan kan má ṣe wọn torí nǹkan tí wọ́n fẹ́ gbà. Ọ̀ṣẹ́ láwọn tó wà ń ta the state of mind now, the mental health now wàhálà ni. So please, government cannot do it alone. I'm calling on women ministry, non-governmental organization and charity organization, even àwọn tó bá lówó, first ladies from other states. Send invites to these people, invite them, help them, find out about their health, because àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn lè máa fight medical, health challenges. Wọ́n lè ní ìmí ó lè máa ní ó lè ti ní high blood pressure. Àwọn ilé òde jẹ́ ẹni tó lówó tó lè fi ra oògùn high blood pressure. So you need to reach out to them and talk to them. Ẹ̀yin therapist, ẹ̀yin psychologist, ẹ ní láti reach out sí wọn. Ẹ̀yin tẹ́ bá lówó láti lè gba therapist fún wọn bí láti lè jẹ́ kí wọ́n go through therapy tẹ́ lówó nísìn, you can invite them. Individual organization can invite them, send them invite, let them come, send them transportation to come visit you. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ní ààfin àgbàlá tó fẹ̀, ẹ send wọn invite, ẹ jẹ́ kí wọ́n wá visit yín, ẹ ní lunch pẹ̀lú wọn, ẹ bá wọn sọ̀rọ̀ ìtùnú, ẹ reassure wọn, ẹ hug wọn, because that hug tí Governor Seyi Makinde fún professor yẹn will go a long way. Àwọn tó bá jẹ́ ìyàwó yín ẹ jẹ́ kí wọ́n fún wọn ní ẹ jẹ́ káwọn kan ọ̀gá àwọn obìnrin tó wà nínú wọn. Àwọn tó bá jọkọ yín ẹ jẹ́ kí wọ́n ọ̀dà àwọn ọkùnrin tó wà nínú wọn. Ẹ̀yin lọ́balọ́ba yín níjòyè tẹ́ ẹ lówó lọ́wọ́, ẹ send mọ́tò sí wọn, ẹ send invite, ẹ jẹ́ kí wọ́n wá kẹ́ ní lunch pẹ̀lú wọn, kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, ẹ jẹ́ kí wọ́n feel pé they are not alone, you are really with them. Tẹ́ bá ṣe nǹkan báyìí, it will go a long way in their mental health. It might help mental health well, because the way they are empty, they are damaged already. So they need your support as much as they can get. They need your support from a non-governmental organization, support from women ministry, support from first ladies from other states will not be a bad one. Wọ́n ní láti máa bá wọn sọ̀rọ̀. Support from therapists. Wọ́n need it. Talking therapy. Wọ́n need it. Ẹ má fi wọ́n sílẹ̀. Àwọn gangan wọ́n wà damaged ju àwọn tẹ́ fìpín wọ́n wà nínú igbó lọ. Àwọn tó wà nínú igbó lè má mọ̀ nǹkan kan sìn. Nígbà táwọn bá jáde, àwọn yẹn máa deal pẹ̀lú PTSD. Wọ́n máa reminiscence, wọ́n máa ronú nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn. But àwọn tó wà ń tàn sìn, wọ́n ti wà damaged mentally. So it is your support, individual support, Oba support, King support, Ijoye support, women ministry support, non-governmental organization support, first ladies forum support. They can be invited. Send them invite to come. If you do not want to go and visit them, they can come to you, have lunch, and make them feel important, make them feel people are really standing by them. Nítorí Ọlọ́run, torí tí Governor Seyi Makinde ṣe bí, I'm very, very impressed, because that hug will go a long way, and they need more of the hugs, please. They need more of hug bẹ́yẹn. Wọ́n need kẹ́ sọ̀rọ̀ ìdùnnú sí wọn létí. Wọ́n need kẹ́ reassure wọn nínú etí wọn. Wọ́n need kẹ́ reassure wọn wípé come, we are with you.
we are with you in this period. Even táwọn ọmọ wọn bá jáde, ẹ bá máa please wọn sí therapy ní ṣe kán ti wà pẹ̀lú ẹ̀ ó better. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má fi wọn sílẹ̀. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Governor Seyi Makinde. I say thank you. Yìnyín kẹ́ni lè ṣe mí. Please, I'm just pleading that you don't relent. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọlọ́run á fún yín ṣe o. Ọlọ́run á gbà wọn títà láyọ̀ àtàlàáfíà. Àsìkò yín à ní lose àwọn ọmọ o. God bless you all. Please, individual, reach out to them. Obas, reach out to them. Organizations, reach out to them. Non-governmental organization and charity women affairs, reach out to them. God bless you all. Ekara.